ọjọ́ lọ́jọ́ tí wọ́n ń yìnbọn pa Ìṣọ̀lá Òyénúsì àtàwọn ẹlẹgbẹ́ ẹ̀ létí òkun. ọjọ́ ẹtì ni ìyẹn ọjọ́ Jímọ̀ ọjọ́ kẹfà oṣù kẹjọ ọdún 1971 ní City Hall ni láàrin ìlú Èkó. àwọn èrò tó wà nínú ilé náà tó 3,000 bẹ́ẹ̀ àwọn kan wà níta tí wọn kò ráàyè wọlé. àwọn ọlọ́pàá àti àwọn sọ́jà pàápàá tó yíká ilé ńlá náà bẹ́ẹ̀ ni wọ́n kún ojú ọ̀nà fọ́fọ́. àwọn tó sì wà nílẹ̀ tí wọ́n ń gbé ìbọn dání tí ojú àwọn náà le koko bí èyí tó ti jí mu nǹkan yóò tó 100 dáadáa. lójú àwọn èrò ìwòran tó wà nínú City Hall yìí lọ́jọ́ náà ọjọ́ Jímọ̀ olóyin ni, ṣùgbọ́n fún dókítà Ìṣọ̀lá Òyénúsì àtàwọn ẹlẹgbẹ́ rẹ̀ 7 míì ọjọ́ náà kì í ṣe ọjọ́ Jímọ̀ olóyin kankan. ọjọ́ àkọ́kọ́ nìyẹn tí Òyénúsì àtàwọn èèyàn rẹ̀ yóò dúró níwájú ìgbìmọ̀ tó ń gbọ́ ẹjọ́ àwọn adigunjalè ẹ̀ka tìpínlẹ̀ Èkó. ọjọ́ náà ni ẹjọ́ wọn bẹ̀rẹ̀. gbogbo ìlú ló sì ti gbọ́ pé wọ́n ń gbé Òyénúsì àtàwọn èèyàn rẹ̀ bọ̀ níbẹ̀. ohun tó jẹ́ kí èrò pọ̀ rẹpẹtẹ níbẹ̀ nìyẹn. kíákíá àwọn ọmọ ìgbìmọ̀ ti jókòó. ọ̀gbẹ́ni John Ọjọ́mọ tí í ṣe alága ìgbìmọ̀ náà, ọ̀gá sọ́jà Ibrahim Bako àti ọ̀gá ọlọ́pàá Oṣòdì, àwọn mẹ́tẹ̀ẹ̀ta lọ́mọ ìgbìmọ̀ náà. iwájú wọn ni wọ́n sì kó àwọn Òyénúsì lọ. bí àwọn àkíyèsí náà ti wọlé tí olùpẹ̀jọ́ ìjọba Abíọ́dún Àlàó dìde, ó sì ka ẹ̀sùn ìdígunjalè sí wọn lẹ́sẹ̀. ó wí báyìí pé ìjọba fẹ̀sùn ìdígunjalè kan ẹ̀yin wọ̀nyí o. ìwọ Stephen Nwabuoku tí wọ́n tún ń pè ní Diopa tí ò ń gbé ní 1B Ìdáláre Street Ìkòròdú Road Yaba. ìwọ Philip Ogboluman tí wọ́n tún ń pè ní Alhaji Onuora tí ò ń gbé ní 2 Ìdáláre Lane Ìkòròdú Road Yaba. ìwọ Joseph Osamadike tí wọ́n ń pè ní Osai tí ò ń gbé ní abúlé Òkúsù ní Obiaroko Kwale ní Midwest. ìwọ Ambrose Nwokobia tí ò ń gbé ní 17 Araromi Street Anífowóṣe Ṣómólú. ìwọ Olúwọlé Philip tí ò ń gbé ní Àánú Olúwapọ̀ Street Ìkẹjà. ìwọ Thomas Edo tí ò ń gbé 7 Ìdáláre Street Ìkòròdú Road. ìwọ Joel Amamieye tí ò ń gbé ní 8 Balógun Street Ìkẹjà. ìwọ Adémọ́lá Adépìtàn tí wọ́n ń pè ní Ìjẹ̀bú Boy tí ò ń gbé ní Ẹfọ̀n Alààyè Street Àpáta ní Ṣómólú. àti ìwọ Ìṣọ̀lá Òyénúsì tí wọ́n ń pè ní Doctor tí ò ń gbé ní E767 Old Olúyọ̀rọ̀ Street ní Ìbàdàn. ìjọba fẹ̀sùn kàn yín o. ẹ̀sùn tíjọba sì fi kàn yín ni pé lọ́jọ́ 27 oṣù kẹta ọdún 1971 gbogbo yín gbìmọ̀ pọ̀ ẹ sì digunjalè. ẹja ọ̀gbẹ́ni kan tí wọ́n ń pè ní K.O. Ṣàṣùsì tó jẹ́ agbowóka iléeṣẹ́ Wahum lólè owó tó tó 10,000 owó pọ́ùn. bákan náà ni ẹ yìnbọn pa ọlọ́pàá kan tí wọ́n ń pè ní Guinea Onwigbarale. ṣé ẹ jẹ̀bi tàbí ẹ kò jẹ̀bi o? àwọn ọ̀daràn náà fetí ko àwọn tí wọ́n dúró bíi agbẹjọ́rò fún wọn létí. gbogbo wọn sì fohùn ṣọ̀kan pé àwọn kò jẹ̀bi o. bí wọ́n ti wí bẹ́ẹ̀ làwọn èrò ìwòran pòṣé. alága ìgbìmọ̀ náà Ọjọ́mọ sì pàṣẹ pé kí wọ́n kó gbogbo wọn lọ sọ́gbà ẹ̀wọ̀n ní Kirikiri. ọjọ́ kẹrin ọjọ́ náà ni ẹjọ́ àwọn ọ̀daràn náà bẹ̀rẹ̀ ní pẹrẹwu. àwọn 9 sì ní gbogbo wọn nígbà tí wọ́n kó wọn kalẹ̀ tán. bẹ́ẹ̀ àwọn 7 làwọn èèyàn ṣe bí. nígbà tí ẹjọ́ náà fẹjú tán gbangba, Ọ̀sáì, Ògbólú àti Òyénúsì nìkan ló ṣàlàyé tí wọ́n sì jẹ́wọ́ láì fọ̀rọ̀ kankan sábẹ́ àwọn sọ pé àwọn làwọn jalè náà. ní ti Ìjẹ̀bú Boy, ó ṣẹ́kanlẹ̀, ó ní Òyénúsì ṣáàtà mọ́tò òun ni o. kò sì sọ fún òun pé àwọn ń lọ jalè ni. àwọn ti débẹ̀ kí òun tó rí i pé olè ni wọ́n. nígbà tí wọ́n bi í léèrè pé níbo ló ti rí mọ́tò tó wà, ó ní mọ́tò òun kọ́ o. nígbà tí wọ́n sì tún bi í léèrè pé báwo ló ṣe gbowó tó pọ̀ tó bẹ́ẹ̀ yẹn, ó lóun rò pé Òyénúsì dáàsì òun ni. kódà Sẹ́ríkì ọlọ́pọlọ wọn ìyẹn Diopa pàápàá ní
òun kìlọ̀ fún wọn kí wọ́n má lọ jalè náà lọ́jọ́ tí wọ́n lọ nítorí òun ti mọ̀ pé nǹkan tó máa di wàhálà ni. Nígbà tí wọ́n béèrè owó tó gbà, ó ní wọ́n rẹ́ òun jẹ nítorí wọn kò fún òun níye tó yẹ kí wọ́n fún òun níbi iṣẹ́ náà. Nígbà náà làwọn èrò ìwòran rẹ́rìn-ín. Wọ́n ní tó bá jẹ́ pé ó kìlọ̀ fún wọn pé kí wọ́n má lọ jalè, kí ló gbowó lọ́wọ́ wọn sí tó sì ń pariwo pé wọ́n rẹ́ òun jẹ ni. Ọ̀gá iléeṣẹ́ Wahum fúnra ẹ̀, Amamieye náà láwọn ọ̀gá kan ló fẹ́ kó bá òun. Bẹ́ẹ̀ ni gẹ̀tìmáànù Nwakobia ó sọ pé géètì ò tètè ṣí ni nígbà tóun débẹ̀, kì í ṣe pé òun ṣe màgòmágó kankan, àti pé owó tí ọ̀gá Joel fún òun nítorí pé ó fẹ́ràn òun lásán ni. Wọ́n láàyè fún Ìṣọ̀lá Òyénúsì, wọ́n kó oògùn rẹpẹtẹ jáde níbẹ̀. Lẹ́yìn ìtẹ́jọ́ náà ti ń lọ, ó dàbí pé àwọn Òyénúsì ti mọ̀ pé kò síbi tí wọ́n fẹ́ gbé kinní ọ̀hún gbà tí wọn yóò bọ́ nínú rẹ̀. Nítorí bẹ́ẹ̀ ni kálukú bá tún bẹ̀rẹ̀ sí í dá ọgbọ́n tí wọ́n mọ̀. Wọ́n ń dá oríṣiríṣi ọgbọ́n, wọ́n ń wá bí wọn yóò ṣe sá lọ. Ògbólú làwọn ọlọ́pàá kọ́kọ́ rí lálẹ́ ọjọ́ kan tó ń rìn kiri nínú sẹ́ẹ̀lì. Ọ̀rọ̀ náà ya ọlọ́pàá torí lẹ́nu. Ṣé òun kò mọ̀ pé ọlọ́pàá náà ń bọ̀ lẹ́yìn òun? Báwo ni ẹni tí wọ́n dè lẹ́sẹ̀ mọ́ irin, tí wọ́n dè lọ́wọ́ ṣe ń rìn kiri inú sẹ́ẹ̀lì báyìí? Nígbà tí wọ́n sì yẹ Ògbólú wò, wọ́n rí i pé ó ti já gbogbo ṣéènì tí wọ́n fi dì í, kò sí áńkọ̀bù lẹ́sẹ̀ tàbí lọ́wọ́ ẹ̀ mọ́. Jagunlabi fẹ́ gbé e bẹ. Kíá làwọn ọlọ́pàá sáré mú ni wọ́n bá fi í sí sẹ́ẹ̀lì míì, wọ́n sì dé irin líle pẹ̀lú kọ́kọ́rọ́ tuntun mọ́ ọ lẹ́sẹ̀ àti lọ́wọ́. Ṣùgbọ́n tí Òyénúsì kò rí bẹ́ẹ̀. Àwọn ọlọ́pàá inú tí wọ́n ní kí wọ́n máa dọ́gbọ́n ṣọ́ọ́rí níbi tó ti ń fẹsẹ̀ ti ògiri tó ń jẹnu wúyẹ́wúyẹ́. Wọ́n ní ìgbà kan sì wà tó ń rákòrò bí ológbò tó sì ń sọ ohun tẹ́nìkankan kò gbọ́. Níbẹ̀ ni ọlọ́pàá torí ti pariwo ni wọ́n bá kì í mọ́lẹ̀. Nígbà tí wọ́n sì wò ó títí tí wọn kò rí kinní kan lára rẹ̀, tí wọ́n ṣáà mọ̀ pé ó ń fẹjú, ó ń ranjú, àyà wọn yẹn já, ni wọ́n bá gbé e lọ sílé ìwòsàn. Wọ́n ní kí àwọn dókítà bá àwọn yẹ̀ ẹ́ wò dáadáa. Ń làwọn dókítà bá yẹ Òyénúsì wò. Wọ́n ní kinní kan wà nínú ẹ̀ tí kò yé àwọn. Wọ́n ní kinní ọ̀hún máa ń pariwo bí àwọn bá ti gbérin sí i. Lọ́rọ̀ kan, àwọn èèyàn náà kun Òyénúsì lóorun. Oorun náà sì pọ̀ débi pé kò mọ̀gbà tí wọ́n ṣiṣẹ́ abẹ fóun. Iṣẹ́ abẹ tí wọ́n ṣe fún Òyénúsì yìí ni wọ́n ti bá oríṣiríṣi nǹkan nínú ẹ̀. Àwọn dókítà sì kó gbogbo ẹ̀ jáde. Nígbà tí Òyénúsì jí tó rí àwọn ohun tí wọ́n kó nínú òun, wọ́n ní níṣe ló pariwo tó sọ pé ẹ̀yin èèyàn yìí ti mú mi. Ọlọ́pàá tó lọ mú un nìbàdàn, ìyẹn James Oyèbísí, ló kó àwọn oògùn náà wá síwájú ìgbìmọ̀ tó ń gbọ́ ẹjọ́ wọn, tó sì ṣàlàyé bí wọ́n ti yọ oògùn náà jáde lára Òyénúsì. Nígbà tó gbé oògùn náà kalẹ̀, irin gígùn kan wà níbẹ̀ tí wọ́n wé ní òwú dúdú, òwú pupa, òwú funfun mọ́ ọ lára. Ọ̀pọ̀lọpọ̀ owó ẹyọ àti ọ̀pọ̀lọpọ̀ owó sílè, gbogbo eléyìí ni Oyèbísí kó kalẹ̀ níwájú àwọn onídàájọ́. Kíá ni adájọ́ pàṣẹ láti ọjọ́ náà pé wọn kò gbọ́dọ̀ jẹ́ kí ẹnikẹ́ni súnmọ́ Òyénúsì tàbí ẹnìkankan nínú àwọn ọ̀daràn náà mọ́, àti pé kí wọ́n fi wọ́n sí sẹ́ẹ̀lì ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tí wọn yóò ti máa ṣọ́ wọn nítọ̀sán tòru. Báyìí ni wọ́n ṣe tí wọ́n gbọ́ ẹjọ́ náà láti ọjọ́ 6 oṣù kẹjọ títí di ọjọ́ 24 oṣù náà tí í ṣe ọjọ́ ìṣẹ́gun. Lẹ́yìn tí wọ́n parí ìgbẹ́jọ́ náà lọ́jọ́ ìṣẹ́gun yìí, wọ́n kéde lẹ́sẹ̀ kan náà pé ọjọ́bọ̀, ìyẹn ọjọ́ àlàmísì tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 26 oṣù kẹjọ ọdún 1971 làwọn yóò dá ẹjọ́ dókítà Ìṣọ̀lá Òyénúsì àtàwọn 8 míì tí wọ́n jọ digunjalè. Bẹ́ẹ̀ làwọn èrò tún pé bìbà. Ọjọ́ àlàmísì náà sì jẹ́ ọjọ́ kan nínú àwọn ọjọ́ ńlá. Àwọn èrò dúró, wọ́n ń wo irú ẹjọ́ tí wọ́n fẹ́ dá fáwọn 9 yìí. Ọ̀rọ̀ náà kò kúkú pẹ́ kíá làwọn adájọ́ náà, Ọjọ́mọ, Bàkó àti Ọ̀ṣọ́dì ti yanjú ọ̀rọ̀. Wọ́n ní ògbólógbòó apààyàn adigunjalè ní Òyénúsì, Ọ̀sáì àti Ògbólú. Nítorí bẹ́ẹ̀ ni kò ṣe sójú àánú kankan fún wọn. Kí wọ́n yìnbọn pa wọ́n ní gbangba òde ni. Bẹ́ẹ̀ ni wọ́n ní kí wọ́n yìnbọn pa Díòpà tí í ṣe sẹ́ríkì ọlọ́pọlọ fún wọn. Kí wọ́n pa Nwakobia onígéètì àrà, kí wọ́n sì yìnbọn lu Amamieye, ọ̀gá iléeṣẹ́ Wahum tó gbàbọ̀dè fún wọn níbi tó ti ń ṣiṣẹ́.
Adé Ìjẹ̀bú-Bọ̀ì tó ń wa mọ́tò nínú òkun náà gba ìdájọ́ ikú. Wọ́n ní kí wọ́n yìnbọn pa yẹ̀yẹ́ dànù. Ṣùgbọ́n àwọn onídàájọ́ náà dá àwọn méjì sílẹ̀ nínú wọn. Wọ́n dá Olúwọlé Philip sílẹ̀. Wọ́n ní bó tiẹ̀ jẹ́ pé ó mọ̀ nípa kinní náà, ó ti wà lẹ́wọ̀n kó tó di pé wọ́n lọ jalè ọ̀hún. Bẹ́ẹ̀ ni wọ́n ní kí Thomas Edo náà máa lọ nítorí pé wọ́n kó owó pamọ́ sí i lọ́wọ́ lásán ni. Ògbólú ló kówó sí i lọ́wọ́ kó sì lè máa béèrè ibi tí ẹ̀gbọ́n rẹ̀ ti rówó. Bó bá sì béèrè, ìyẹn lè má sọ òótọ́ ibẹ̀ fún un. Ṣùgbọ́n ní tàwọn méjì àkọ́kọ́ nì, ẹjọ́ ikú ni wọ́n dá fún wọn. Bẹ́ẹ̀ láriwo gba gbogbo ìlú pé wọ́n ti dájọ́ ikú fún Oyènúsì o. Lọ́jọ́ tí wọ́n yìnbọn pa Oyènúsì létí òkun, nígbà tó di ọjọ́ 12 tí wọ́n ti dájọ́ ikú fáwọn Oyènúsì, àwọn onírédíò kéde lọ́jọ́ 6 oṣù kẹsàn-án ọdún 1971 pé ìjọba ìpínlẹ̀ Èkó ti fọwọ́ sí i pé kí wọ́n pa àwọn adigunjalè náà ní ọ̀túnla o, ìyẹn ní ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 6 oṣù kẹsàn-án ọdún ọ̀hún. Kó tó dìgbà náà, oríṣiríṣi nǹkan ló ń lọ nínú ọgbà ẹ̀wọ̀n tí wọ́n kó àwọn ògbólógbòó ọ̀daràn náà sí. Ògbólú ti sọ fún àwọn ọlọ́pàá pé kí wọ́n má fún àwọn ní oúnjẹ rìnyàrìnyà mọ́ o. Oúnjẹ gidi àti ọtí ẹlẹ́rìndòdò làwọn fẹ́ lójoojúmọ́. Bẹ́ẹ̀ làwọn ọlọ́pàá sì ń ṣe, tí wọ́n ń pa odidi ẹran wá fún wọn lójoojúmọ́, tí wọ́n sì ń fún wọn ní ọtí bíà mu. Adé Ìjẹ̀bú-Bọ̀ì sọ pé káwọn ọlọ́pàá bá òun mú ajá òun wá. Lọ́kì lórúkọ ajá náà, àwọn ọlọ́pàá sì mú wá fún un. Wọ́n jọ ń sùn, wọ́n jọ ń jí nínú sẹ́ẹ̀lì níbẹ̀ ni. Ó lóun ní ojúlówó ọ̀rẹ́ òun. Nígbà tó kù ọ̀la tí wọn yóò pa wọ́n, ìyẹn lọ́jọ́ Ìṣẹ́gun Túsìdeè ọjọ́ 7 oṣù kẹsàn-án yìí, Oyènúsì ní kí àwọn ọlọ́pàá lọ mú ẹran kan báyìí tí òun sìn wá nílé òun. Nígbà táwọn ọlọ́pàá sì mú ẹran náà dé fún un, ó ní kí wọ́n pa á, kí wọ́n sì ṣe é fún gbogbo àwọn ẹlẹ́wọ̀n káwọn jẹ. Bẹ́ẹ̀ ni Oyènúsì pẹran fáwọn ẹlẹ́wọ̀n gbogbo. Wọ́n ló sọ pé òun ń ṣe òkú ara òun ni. Láti bí aago 6:30 òwúrọ̀ ni àwọn èrò ti ń rọ́ lọ sí etí òkun, bó tilẹ̀ jẹ́ pé wọ́n mọ̀ pé aago 11 ni wọn yóò tó pa wọ́n. Kálukú fẹ́ tètè débẹ̀ kí wọ́n lè rí ibi dáadáa dúró sí ni. Nígbà tí yóò fi tó aago 9, ibẹ̀ kò gbèrò mọ́. Tipátipá làwọn sọ́jà tí wọ́n wá ṣọ́ ibẹ̀ fi débẹ̀. Láago 10 kù díẹ̀ ni wọ́n kó àwọn ará abí náà dé, tí wọ́n sì dè wọ́n mọ́ àgbá kíákíá. Bí ọmọdé bá débi ẹ̀rù yóò bá òun pàápàá. Níṣe ni Ògbólú, tí ẹ̀mí èèyàn kò jọ lójú tẹ́lẹ̀, ń sunkún yọ̀bọ̀, tó sì ń béèrè lọ́wọ́ alàgbà tó wá gbàdúrà fún wọn pé ṣé Ọlọ́run lè dáríjì wá ṣá. Ìjẹ̀bú-Bọ̀ì pàápàá kò dákẹ́ ẹkún. Òun ní kí alàgbà náà bá òun so ìwé àdúrà kan báyìí mọ́ ọrùn òun kí wọ́n tó yìnbọn pa òun. Níṣe ni ọ̀sà yìí sì ń hu bí ọmọdé, òun kò tiẹ̀ lè sọ̀rọ̀ rárá. Àfi Ìṣọ̀lá Oyènúsì nìkan, ojú ẹ̀ kò yí padà o. Ẹ̀ẹ̀kọ̀ọ̀kan tó bá sì wo àwọn ẹlẹgbẹ́ rẹ̀ tí wọ́n ń sunkún, ẹ̀rín lòun ń rín, àfi bí ẹni pé ohun tó ń ṣẹlẹ̀ náà kò kàn rárá. Bẹ́ẹ̀ wọ́n de òun náà mọ́gi dọindọin ni. Ní dédé aago 10 kọjá ìṣẹ́jú 12, Oyènúsì ṣẹ́wọ́ sí oníròyìn kan, Shinaka Fine Country lórúkọ ẹ̀. Ó ní kó wá, òun fẹ́ rán an níṣẹ́ kan. Ó sì tẹnu bọ̀rọ̀ báyìí pé wò ó, bá mi sọ fáwọn èèyàn gbogbo pé ní tèmi o, ìyà ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ ni mo fẹ́ torí ẹ̀ kú o. Kò sí wàhálà kankan nù yẹn o, ṣùgbọ́n kí ẹnikẹ́ni má ṣe farawé mi o. Mo sì fẹ́ ránṣẹ́ sí àwọn ọlọ́pàá pé kí wọ́n túbọ̀ máa ṣe iṣẹ́ wọn bí iṣẹ́, kó má ṣe pé ní gbogbo ìgbà ni wọ́n máa yìnbọn pa ẹni tí kò lẹ́ṣẹ̀ o. Bẹ́ẹ̀ ni Oyènúsì ṣe sọ. Lẹ́yìn náà ni ọ̀gágun Muhammad, tí í ṣe àlùfáà ìjọ àwọn sọ́jà, súnmọ́ Oyènúsì láti gbàdúrà fún un. Ó sì sọ fún un pé arákùnrin, jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kí Ọlọ́run lè dáríjì ọ́. Oyènúsì sì wí pé ẹ ṣáà bá mi gbàdúrà kí Ọlọ́run forí ẹ̀ṣẹ̀ mi jì mí. Kò ju ìṣẹ́jú díẹ̀ lẹ́yìn yẹn lọ nígbà tí ọ̀gá àwọn sọ́jà kan bọ́ sí gbangba tó sì pariwo fò. Bẹ́ẹ̀ làwọn sọ́jà 7 rọ́ jáde, ẹnì kọ̀ọ̀kan wọ́n sì dúró níwájú ọ̀daràn kọ̀ọ̀kan. Ọ̀gá sọ́jà náà tún pariwo, àwọn sọ́jà náà sì kúnlẹ̀ wìí lẹ́ẹ̀kan náà. Bẹ́ẹ̀ ni wọ́n na ìbọn sí wọn. Lẹ́ẹ̀kẹta tí ọ̀gá sọ́jà náà sì pariwo, àfi kàràkàkàkà, èéfín sì bo gbogbo àdúgbò náà. Nígbà tí èéfín náà rọlẹ̀, àwọn adigunjalè náà ti sorí kọ́,
kò sẹ́ni tó takutu nínú wọn, wọ́n kú pátápátá. Báyìí ni wọ́n pa dókítà Ìṣọ̀lá Oyènúsì. Ètò ọkùnrin adigunjalè náà sì kárí ayé ní gbogbo àkókò náà. Bẹ́ẹ̀ ni gbogbo abiyamọ sì ń sọ fáwọn ọmọ wọn pé ẹ gbọ́ ohun tí Oyènúsì wí o. Ó ní kẹ́nikẹ́ni má ṣe farawé òun. Ọláyíwọlá Alága ló ṣèwádìí ìtàn Oyènúsì yìí fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center tó wà nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ ṣé tí ẹ ti ń gbọ́ wa.